sórí níbi iṣẹ́ tí àwa èèyàn ń pè níṣẹ́ wọ́n lè dá ọ lóńdì ẹ̀. Tẹ́lómi bá rí pé òun ṣèjọba lórí wọn ó ṣe gbé ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì yóò rí ṣe dúpẹ́ pé gómìnà yìí ṣe dáadáa mo rí tèmi ṣe ń bẹ̀ mo rí tiwa Buhari ìjọba àpapọ̀ yìí ó pé mi. Ǹjọ́ kan wọ́n lè dá ẹ dúró èmi ò gbàdúrà kan dá ẹ dúró tí mo kàn jẹ́ kó yé ọ nítorí táwa èèyàn ń pè níṣẹ́ wọ́n lè dá èèyàn dúró kódà kó ṣòkòwò owó lè wọgbó bẹ́ẹ̀ ni ó lè ṣòwò kọ́ ọ lánàá díẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run pè níṣẹ́ kò sẹ́nikẹ́ni tó lè dá ẹ dúró mẹ́ kò sẹ́ni tó lè gbaṣẹ́ tọ́lọ́run kó sí Olúwa iṣẹ́ tí Ọlọ́run yàn fún ẹ láti ṣe kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀. Ní táwa èèyàn ń pè ní iṣẹ́ ní nǹkan tí a kọ́ ká máa ṣe ṣùgbọ́n tí Ọlọ́run pè ní iṣẹ́ ní tó fún wa lẹ́bùn láti ṣe a kì í kọ́ a ti ní àbùdá rẹ̀ nínú àgọ́ ara yìí bẹ́ẹ̀ sì ni a ní súra rẹ̀ nínú ẹ̀mí mímọ́. Ìtàwé èèyàn ń pè ní iṣẹ́ wọ́n lè gbà lọ́wọ́ wa ṣùgbọ́n tí Ọlọ́run pè ní iṣẹ́ kò sí bàbá Olúwa ẹ̀